Àṣàkẹ́ la wá kí òye. Aláṣàkẹ́ la wá kí òwá. Ọmọ Balógun Àṣàkẹ́ la wá kí òye. Aláṣàkẹ́ la wá kí òwá. Àtìyàtù kò fowó rọlá ń ṣọjọ́ ìbí. Aláṣàkẹ́ la wá kí. Kí lódòdó ẹ̀yẹ ẹ gbọ́ dádì mọ́mì ṣe bí ọmọ ni. Ọmọ lódòdó ẹ̀yẹ ọmọ ni Yọ̀áyé ọmọládé ọmọlẹ̀yẹ ọmọnìyí ọmọwùmí ọmọtọ́lá ọmọlára ọmọlójú ọmọlójú ọmọlọ́lá ẹni ọmọlẹ́yìn nítorí bí wọ́n bóni lẹ́yìn bá ò bá gbọ́ ọmọ ẹni ní sọ fún ni. Bíná bá kú iná wọn á fẹ́ẹ́rù bojú. Bọ́gẹ̀dẹ̀ kú àwọn ọ̀gẹ̀dẹ̀ á fọmọ rọ́pò ara wọn. Bíran aládìí ò bá sí nílé ọmọ wọn ní jogún ẹbu. Bọ́lọ́mọ bá ń pọmọ ọba òkè jẹ́ kí àríta wá pè. Àti art kò fowó rọlá Àṣàkẹ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n ní kí n máa kí ọ. Mutmainna Alákẹ́ Ìjì ọmọ Aṣọyẹ́ Ṣooro. Mariam Àríkẹ́ Ìjì ọmọ Aṣọyẹ́ Ṣooro àti Aishat Àjíkẹ́ Ìjì ọmọ Aṣọyẹ́ Ṣooro. Àwọn ni wọ́n ní kí n bá wọn kí ọ lọ sílé àwọn màmá mi. Ìjì ọ̀lẹ́lẹ́ ni ọ́ ọmọ mo ṣọyẹ́ tán kí n tó ṣooru. Mo ṣe ìrìwọ̀wọ̀ padà lẹ́sẹ̀ òkè. Ìjì àlògbò tá a rán lóbì lọ́jà tó fi gbogbo owó kẹ́mi. Ẹlẹ́mi ń kawó olóbì ń sasọ̀. Àṣàkẹ́ nílé àwọn ìyá mi ni wọ́n ti ní kólóbì òye ṣaṣọ mọ́. Ṣebí ibi owó bá wá ń lówó bá lọ. Ọmọ ẹkùn kan mi ní jọ̀jọ̀ tí ń torí jẹran. Ọmọ ẹkùn kan mi ní jọ̀jọ̀ tí ń jẹ̀ fún jẹ̀dọ̀. Bòkè bọ́lé ọjọ́ ní ọ̀ Àṣàkẹ́. Ọmọ ògbọ́gìrì òtútù bẹ́wù sílẹ̀. Àṣàkẹ́ Ìjì mo ṣe bí wọ lọ́mọ arọ́yẹ́ náà ní sí gbangba. Ògbárù ẹkùn ní sóńsórí onílé ọyẹ́ ọmọ ẹkùn ní bá. Àṣàkẹ́ Ìjì ọmọ ọlọ́yẹ́. Ọyẹ́ kì í para ìgbẹ́tì. Àwọn bàbá wa máa ní ọyẹ́ ń para ìgbẹ́tì. Àwa láṣọ ńláńlá tá a fi ń bora ní. Ìjì ọ̀lẹ́lẹ́ ọmọ Aṣọyẹ́ Ṣooro. Ọjọ́ 15 nínú oṣù kẹta ọdún ńlá dániwáyé tamí lọ́ọ̀rẹ́ orí ọmọ tuntun kò ṣeé fowó rà. Ó fún mi ní kò fowó rọlá Àṣàkẹ́. Ọlọ́run fọmọ ṣẹ̀bùn fọmọ Balógun. Gbogbo ẹbí ń dunnú gbogbo àwọn ọ̀rẹ́ ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Àyájọ́ ọjọ́ òní lọ́dún tó kọjá ni mo kọrin ewì àkọ́kọ́ kí ọ. Ṣé o rántí pé mo sọ pọ́mọ olórin ni ẹ́? Ọmọ ẹni ò sì ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká kólẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíràn lówe tí mo fi pa. Kò fowó rọlá Àṣàkẹ́ ọmọ mi. Lọ́dọọdún ni mo máa kọrin ewì tó dùn kí ọ. Èmi nìkan kọ́ o àti ìyàwó mi àtàtà. Ẹ̀bùn lọmọ ìyá ẹ̀bùn lọmọ aya Balógun Umu àti àtàmọ̀kẹ́. Ẹ̀bùn lọmọ ní kí n máa kí ẹ̀bùn lọmọ. Ó ní kí o dàgbà kí o dògbò. Ìran pèrègún kì í ṣaláìṣàmọ́dún. Lọ́lá Olúwa Àṣàkẹ́ tó bá tún di ní àmọ́dún kí a tún wá bá ọ ṣàjọ̀dún ayọ̀. Gbogbo àwọn ọmọ Balógun ń kí ẹ o Àṣàkẹ́. Imam Muslim Àkànní ọmọ Balógun. Sheikh Abdulrahman Ìyàndá ọmọ Balógun. Alhaji Muhammad Ìṣọ̀lá ọmọ Balógun àti Ustaz Musin Àyìnlá ọmọ Balógun. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin lọmọ okùn ọlà kí n kú yá ọmọ oníkú ariwo. Gbogbo wọn ní kí n bá wọn kí ẹ lọ sí ilé àwọn bàbá tó bí mi lọ́mọ. Àwa lọmọ oníjàrá ìsìn ọmọ agúnyán tán ni wá fodóbomi epo. Àwa lọmọ yọkọtọ níkun àjìfà. Ìgbà tá ò jìfà mọ́ níkun àwákù pẹlẹbẹ. Ikọ́ ọmọ okùn ọlà ẹ sọ fọlọ́kùn ẹ̀sìn Ọ̀yọ́ kó má ṣe bá ti Ìbàdàn bínú. Ẹni tó bá lè rọ́jú bọ́ba kú òun làwá mọ̀ lólókùn ẹṣin. Èyí tí ò lè bọ́ba kú sóun là pè lólókùn ẹran. Ọmọ agúnyán pupa fàlejò pupa. Ojú ń tàlejò ojú ń tiyán nínú odó. Ojú tún ń tọbẹ̀ nínú àwo tán ganran. Àwa lọmọ yọkọtọ níkun àwọn àjìfà. Àṣàkẹ́ ó ti ṣọdún èyí náà wá tún ṣẹ̀mí lọ́lá Olúwa. Ikú ò ní pa ẹ́ mọ́ wa lójú. Àrùn ò ní fi ẹ́ sùn wa lọ́lá wáìdù lókè. Bọ́dún bá ti ń gorí ọdún ni kí o máa lékún nínú ọlá ọlà
òun àti ìdẹ̀kùn. gbogbo tọ́lábà private schools ń kí ẹ Àṣàkẹ́, wọ́n ní kí o fi gba ọdún ṣe ọdún kan, kí o fi gba ìdùnnú ṣọdún ayọ̀ lókè èèpẹ̀. àwọn girama lọ́tún lósì náà ń kí ẹ, wọ́n ní kí a má fàṣàkẹ́ ṣàwátì. adániwáyé òdòdó yìí wù mí jọjọ, ìwọ ló ṣe mí lódòdó ẹ̀yẹ fún màmá mi, ṣàṣàkẹ́ náà lódòdó ẹ̀yẹ òdòdó ayọ̀ fún gbogbo wa. dákun dábọ̀ ọba mi òkè, má fi kú tó yáwọ́ pa mí bí o ṣe pa bàbá mi. ọba adániwáyé jọ̀wọ́ jẹ́ kí n gbádùn òdòdó yìí jìnnà. lórúkọ Learners Concerts lábẹ́ olùdarí àti aláṣẹ Babátúndé Sheriff ọmọ baba lójú ogun, Akewi Agbaye akẹ́kọ̀ọ́ Akọka níbẹ̀ ń gbogbo wa kí ẹ Àṣàkẹ́ ọmọ mi pé happy birthday and many happy returns. ọdún ayọ̀ ló máa ṣe Àṣàkẹ́ kò fowó rọlá ọmọ baba lójú ogun.